was one of the most prominent, powerful, and largest Yoruba kingdoms before the 19th century. According to traditions, this kingdom was founded by Oromia, also called Oromia, around 14th century. Tí a bá ní ká ka iye ọba tó ti jẹ ní ìlú tó ń pè ní Ẹ̀yọ́, lórí pípé ọ̀rọ̀ yẹn Ẹ̀yọ́ ni àti àpètúpètúpè ní ọ̀rọ̀ fi di Ọ̀yọ́. Ẹ̀yọ́. Àwọn ọba tí wọ́n sì jẹ́ bẹ́ẹ̀ ni wọ́n pè ní Ẹlẹ́yọ̀. Ẹlẹ́yọ̀. Díẹ̀ bàtà bẹ̀rẹ̀ sí ní pè Ẹ̀yọ́ ní Ọ̀yọ́ ní Ẹlẹ́yọ̀ di Ọlọ́yọ̀.